kí bá wọn kí kábíyèsí tọ̀dọ̀ tí wọ́n jẹ́ ń kí wọn ní pápá ká tó máa lọ. A kí His Royal Majesty ọba Rótìmí Olúṣèyí Àlàmú Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọ́jọbí 3 Aboro ti ìlú Ìbìṣì àrólé Asákàràn kò tẹ́rù ohun tàwọn lórí àti pé congratulation torí ìnílẹ̀ ṣe àyájọ́ ọdún 4 lórí àpèrè bàbá ńlá bàbá yín ẹṣin ọba yín yóò jẹ́ kó pẹ́pẹ́pẹ́ adé yóò pẹ́ lórí o ìrùkẹ̀rẹ̀ yóò pẹ́ lọ́wọ́ àwọn olórí wọn ṣẹ̀bí láàfin tẹ́ ẹ bá ń gbọ́ Dr. Moruf Oníyìídé ọmọ yín ní Ìbìṣì ọmọ ọba òun ló ní ká mọ́ kí yín lóòrọ̀ tòní happy anniversary 3rd year coronation anniversary to you His Royal Majesty ọba Rótìmí Olúṣèyí Àlàmú Múléró Ìlúfẹ́milọ́ba Ọlọ́kọ́jọbí 3rd Aboro ti ìlú Ìbìṣì àrólé Asákàràn kò tẹ́rù ohun tàwọn lórí àpé congratulation to you tẹ́ bá ń gbọ́ Dr. Moruf Oníyìídé ọmọ wọn ní Ìbìṣì oníkàmọ́ kìín lóòrọ̀ tòní ẹ jẹ́ máa lọ lóòrọ̀.